àtìkù òbí àti gbogbo yín Tinubu máa nà yín pa ni. Wike ló sọ bẹ́ẹ̀ o. Níbi tí ọ̀rọ̀ òṣèlú àkókò yìí ti dé báyìí àti ẹni tí yóò du ipò ààrẹ Nàìjíríà lọ́dún 2027 ó dàbí pé kinní náà ń le sí i ni o. Àwọn alátakò Tinubu ti pọ̀ sí i, kò sì sí ìmúra méjì tí wọ́n mú ju bí wọn yóò ti já ìjọba gbà lọ́wọ́ ẹ̀ lọ́dún 2027 lọ. Wọ́n ti ń kó ara wọn jọ gan ni, wọ́n sì ń gbé ọ̀pọ̀lọpọ̀ owó kalẹ̀, bẹ́ẹ̀ ni wọ́n ń wá àwọn alágbára kún àwọn alágbára. Wọ́n ní kò sí tàbí ṣùgbọ́n níbẹ̀, ipò ààrẹ Nàìjíríà yóò kúrò lọ́wọ́ Tinubu yóò sì bọ́ sọ́wọ́ àwọn. Ohun tí èèyàn kò wá mọ̀ ni bóyá Ọlọ́run ló gbé ẹnìkan pàdé Tinubu ni o, bóyá ọ̀rọ̀ òṣèlú yìí náà ló sì gbé wọn súnmọ́ra. Àmọ́ Nyesom Wike kò yàtọ̀ sí bọ́dìgaàdì fún Tinubu báyìí o. Ó sì dàbí ìgbà táwọn ọmọ olórin ìbá kó àwọn tí wọ́n ń pè ní báńsà lẹ́yìn. Béèyàn sì pé Wike ní forí fọ́gò tàbí forí lakú fún Tinubu kì í ṣe mísítẹ́ẹ̀kì tàbí àṣìṣọ ọ̀rọ̀ o. Bí kinní náà ti rí gan nìyẹn. Wike kò fi ọ̀rọ̀ ẹ̀ pamọ́ mọ́ pé bọ́dìgaàdì Tinubu lòun, nítorí ó ti jáde sí gbangba. Ó sọ pé àti Àtíkù o, àti Òbí o, àti El-Rufai o, pé gbogbo wọn lápapọ̀, ìyẹn gbogbo àwọn tí wọ́n ní àwọn kóra àwọn jọ yìí, pé Tinubu máa nà wọ́n pa ni. Bẹ́ẹ̀ gbogbo wọn ni wọ́n ti sọ bẹ́ẹ̀. Kódà kìí ṣe pé wọ́n ń fẹnu lásán sọ, wọ́n ń pariwo gidi ni. Abubakar Atiku sọ, Peter Obi náà ti wí bẹ́ẹ̀, El-Rufai sì ti pariwo bẹ́ẹ̀ láì mọye ìgbà kí àwọn tó kù náà tó máa fọn rere ẹ̀ láàrin ara wọn. Gbogbo wọn ti fẹnu kò pé tí kò bá sí ẹgbẹ́ alájọṣepọ̀ ńlá, kò sí bí àwọn ti ṣe lè lé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò nípò ààrẹ lọ́dún 2027 tí wọ́n ń pariwo yìí. Ohun tí wọ́n ń wí ni pé ẹgbẹ́ mẹ́ta tàbí mẹ́rin tàbí márùn-ún tí wọ́n lẹ́sẹ̀ nílẹ̀ dáadáa, àwọn nìkan ni wọ́n lè jọ ṣe àṣepọ̀ náà ni yóò sì lé Tinubu lọ, nítorí kò sí ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo tàbí ẹnìkan ṣoṣo tó lè dálé ọkùnrin náà kúrò nípò ààrẹ Nàìjíríà. Bí afasẹ́gbèjò ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ yóò jẹ́, ara wọn lásán ni wọn yóò sì máa tàn jẹ. Àtíkù dìídì sọ̀rọ̀ náà ni ó sọ fáwọn tó kù pé òun ti pẹ́ nídìí òṣèlú débi pé tí òun bá sọ̀rọ̀ àfi kí àwọn tó kù gbọ́ sóun lẹ́nu, nítorí bí eré bá di eré orí igi ọ̀gá nìyá ọ̀bọ o. Pé níbi tí Tinubu wà yìí àti bí agbára rẹ̀ ti tó pẹ̀lú ipò ààrẹ Nàìjíríà tó wà, kò sí ẹnìkan tó lè dá a mú, kò sí ẹnìkan tó lè dá nà án pẹ̀lú ìbò, àfi bí ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ bá kó ara wọn jọ. El-Rufai ní idà alábàáhùn náà nìkan ló lè ṣe é pa alábàáhùn o, pé kò sí ohun tí èèyàn lè lò fún Tinubu tí yóò ràn án ju ète burúkú tó jẹ́ tòun fúnra ẹ̀ lọ. Pé tí àwọn bá fẹ́ mú o, tí àwọn sì fẹ́ gba ipò ààrẹ Nàìjíríà yìí kúrò lọ́wọ́ ẹ̀, gbogbo àwọn táwọn bá fẹ́ràn democracy làwọn gbọ́dọ̀ kó ara àwọn jọ pọ̀ sínú ẹgbẹ́ òṣèlú kan kí àwọn sì lé dànù pátápátá. El-Rufai ní òun gẹ́gẹ́ bí ẹnìkan kò sí ohun tó ṣe ẹ̀yìn òun nígbà tí àwọn fẹ́ lo APC láti fi lé Jonathan kúrò lórí àga ìjọba. Ó ní àtàwọn Tinubu yìí náà làwọn jọ lu ọgbọ́n náà tí àwọn jáde láti inú ẹgbẹ́ òṣèlú oríṣiríṣi tí àwọn sì kó gbogbo ara àwọn jọ sínú APC, pé ohun tó jẹ́ kí àwọn rí Jonathan mú nìyẹn pẹ̀lú agbára ìjọba tó wà lọ́wọ́ ẹ̀ nígbà náà. El-Rufai ní kò sí ọ̀nà méjì tí àwọn fi lè gba ìjọba Nàìjíríà lọ́wọ́ Tinubu àfi tí àwọn bá ṣe bí àwọn ti ṣe ní 2013 tí àwọn dá APC sílẹ̀. Nítorí pé El-Rufai gba gbogbo ohun tó ń sọ yìí gbọ́ ló ṣe kúrò nínú ẹgbẹ́ APC ní ọjọ́ 10 oṣù kẹta 2025 tá a wà yìí, tó ní òun kò bá wọn ṣe mọ́. Lálẹ́ ọjọ́ náà gan, ìyẹn ọjọ́ 10 oṣù kẹta yẹn náà ló wọ inú ẹgbẹ́ òṣèlú SDP lọ, níbi tó ti sọ pé àwọn yóò ti bẹ̀rẹ̀ ètò àwọn. Àmọ́ kò dàbí pé ẹgbẹ́ náà fẹ́ irú àlejò bẹ́ẹ̀. Ṣé bí ilé bá kanlé, bí ọ̀dẹ̀ sì kan ọ̀dẹ̀, bí a kò bá fẹ́ni níbi a kì í tó abẹ́rẹ́. Àti pé kò sẹ́nìkan tí fẹ́ fọmọ ẹ̀ fọ́kọ lóru tí kò ní jẹ́ kílẹ̀ ó mọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ní èdè àìyedè tí ń wọ inú ẹgbẹ́ náà, nígbà tí olójú yóò sì fi ṣẹ, àwọn SDP ti ń fi àparí iṣu hàn El-Rufai. Bẹ́ẹ̀ nígbà tí onílé bá ń fi àparí iṣu hàn àlejò, òwe ilé tó lọ nìyẹn o. Nígbà náà ni El-Rufai àtàwọn èèyàn ẹ̀ tó pàdé, wọ́n sì kéde fún gbogbo ayé ní ọjọ́ 21 oṣù karùn-ún tó kọjá lọ yìí pé àwọn ti rí ibùsọ̀ ayọ̀ o. Inú ẹgbẹ́ òṣèlú ADC ní gbogbo àwọn ń lọ báyìí. Ń lọ̀rọ̀ bá tún di gìrìgìrì ní ADC náà bá bẹ̀rẹ̀ ètò láti mọ irú àwọn àlejò tó ń bọ̀ lọ́dọ̀ àwọn.
àwọn tó sì ti wà nínú ẹgbẹ́ náà ti pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí í gún jìká wọ́n láwọn kò fẹ́ àlejò tí yóò wá tú ilé àwọn ká o pé bí àwọn ti wà tí àwọn rárá ń jayé àwọn ó tẹ́ àwọn lọ́rùn ó jàre. àsìkò náà làwọn tí wọn kò ti bá wọn ṣe tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ sí í darapọ̀ mọ́ wọn. ohun tí gbogbo wọn sì ń wí náà ni pé àfi kí àwọn jọ lé Tinubu lọ. Rotimi Amaechi darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ náà ni Lai Moke. àwọn náà sì fi hàn àwọn ọ̀rẹ́ wọn gbogbo pé àwọn ti ṣe tán láti ní ẹgbẹ́ olórógun ńlá tí wọ́n ń pè ní coalition níbi tí àwọn yóò ti parapọ̀ tí àwọn yóò sì pa gbogbo agbára àwọn pọ̀ láti lé Tinubu lọ. Amaechi sì sọ ní gbangba ní tiẹ̀ pé òun ò fẹ́ràn Tinubu ń tòun o òun kò sì dìbò fún nígbà tí wọ́n dìbò kọjá yìí. ó ní òun sì sọ bẹ́ẹ̀ nígbà tó wá bá òun pé òun kò ní ṣiṣẹ́ fún òun kò sì ní dìbò òun fún. ó ṣeéṣe kó jẹ́ ohun tí Tinubu fi fẹ́ràn Wike gan-an nìyẹn nítorí olóṣèlú ńlá ni Amaechi ní ìpínlẹ̀ Rivers gómìnà ibẹ̀ tẹ́lẹ̀ ni òun gan sì ni ọ̀gá Wike ṣùgbọ́n pẹ̀lú gbogbo agbára Amaechi àti gírímákàyè àti ìlérí pé òun kò ní dìbò fún Tinubu òun kò sì ní bá a ṣiṣẹ́. Wike rí i pé Tinubu ló ní gbogbo ìbò tí wọ́n dì níbẹ̀ wọ́n kàn yọ díẹ̀ fún PDP ni Tinubu wọlé kanlẹ̀ pátápátá. ọ̀rọ̀ náà sì kó ìtìjú ńlá bá Amaechi. ó jọ pé lára ìbínú ọjọ́ náà ni kò tí ì tán lára Amaechi tó fi tún lọ darapọ̀ mọ́ àwọn Àtíkù El-Rufai pẹ̀lú Obi tí òun náà sì ń wá bí wọn yóò ti lé Tinubu padà sékòó tó ti wá. ìgbà tí wọ́n ṣèpàdé yìí tí wọ́n sì rí pé àwọn ti pọ̀ sí pẹ̀lú fáàrí tó dàbí pé ẹgbẹ́ ADC tí wọ́n ní àwọn fẹ́ lọ sínú ẹ̀ fẹ́ máa fi wọ́n ṣe. ìgbà náà ni wọ́n pinnu pé àwọn yóò forúkọ ẹgbẹ́ òṣèlú tàwọn sílẹ̀ ní o kò sì lè yààyàn lẹ́nu bí ẹgbẹ́ náà bá ti ń ṣiṣẹ́ lọ lórí bí wọn yóò ṣe fi orúkọ ẹgbẹ́ òṣèlú wọn tuntun sílẹ̀. ẹgbẹ́ náà ní gbogbo wọn yóò sì rọ́wọ́nú ẹ̀ tí wọn yóò lè fi kojú Tinubu. ohun tí wọ́n ń pè ní àjọṣepọ̀ rèé tí wọ́n sì ń fòyìnbó pè ní coalition. ìgbàgbọ́ wọn ní pé ẹgbẹ́ tuntun tí àwọn yóò dá sílẹ̀ yìí àwọn tí inú ń bí láti inú APC yóò wá síbẹ̀ láti orí El-Rufai àti Babashir Lawal pẹ̀lú àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn èèyàn yóò wá láti inú PDP láti orí Àtíkù fúnra ẹ̀ wá Àbàlà àtàwọn míì. Peter Obi yóò sì wá láti Labour pẹ̀lú àwọn tí wọ́n bá ń fẹ́. ní tòdodo bí ẹsẹ̀ àwọn èèyàn yìí bá pé sínú ẹgbẹ́ òṣèlú kan náà tí àwọn míì tí wọ́n ń fẹ́ ipò àti agbára bá tún sáré jáde nínú àwọn ẹgbẹ́ kéékèèké tí wọ́n sì wáá bá wọn àjọṣe náà yóò le láti dùbú bí wọ́n bá sì ṣiṣẹ́ takuntakun bí àwọn APC ti ṣe nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀. bí Tinubu kò bá fi ẹsẹ̀ méjèèjì dúró wọn yóò rè é lẹ́pa. ohun tí àwọn Àtíkù ń lé kiri nìyẹn. ìyẹn ni wọ́n ṣe ń sáré láti tètè forúkọ ẹgbẹ́ náà sílẹ̀ kí wọ́n lè sọ fún gbogbo ayé pé coalition àwọn ti dúró déédéé ó ti fẹsẹ̀ múlẹ̀ àwọn sì ti múra ogun. kì í ṣe ní Nàìjíríà nìkan ni wọ́n ti máa ń ṣe irú àṣepọ̀ báyìí o. pàápàá nígbà tí àwọn ẹgbẹ́ kéékèèké bá kó ara wọn jọ láti kojú ẹgbẹ́ ńlá tó ń ṣèjọba. bí àwọn tí wọ́n bá fẹ́ ṣe àṣepọ̀ náà bá ti lè ní àgbọ́yé tí wọ́n sì jọ kojú ọ̀tá wọn lẹ́ẹ̀kan náà bí wọn kò bá ti alátakò náà ṣubú wọn yóò sọ ọ́ di aláàbò ara ni. ohun tí àwọn ẹgbẹ́ tí wọ́n bá wà níjọba ṣe máa ń bẹ̀rù irú àjọṣepọ̀ bẹ́ẹ̀ nìyẹn. ẹni tó bá sì mọ ìtàn APC lóòótọ́ yóò bẹ̀rù ohun tí àwọn Àtíkù Obi El-Rufai àti Amaechi ń múra láti ṣe. àmọ́ Wike ló wá ṣáájú báyìí o. Wike ló wá dúró níwájú àwọn tí wọ́n fẹ́ dènà de Tinubu yìí. ohun tó sì ń sọ fún wọn ni pé òun yóò tú àjọṣepọ̀ tí wọ́n fẹ́ ṣe náà káyán ni. ó ti kọ́kọ́ sọ ní ọjọ́ 13 oṣù karùn-ún tó kọjá yìí pé bó bá jẹ́ bí ẹgbẹ́ PDP ṣe wà yẹn náà ni tí wọn kò bá yí ètò padà pé kí ará ilẹ̀ Yorùbá tàbí ilẹ̀ Ìgbò du ipò ààrẹ ní 2027 tó bá jẹ́ gùọ̀gùọ̀ tí Àtíkù ń kó agbádá kiri yẹn náà ló sì ń tẹ̀lé tó ń ṣe pé bí Tinubu ti na PDP ní ìnàkúnà ní 2023 náà ni yóò tún nà wọ́n lọ́dún 2027 pé ìyẹn yóò sì le gan nítorí àlùdẹ̀ ni yóò lù wọ́n tí yóò sì tún wọlé mọ́ gbogbo wọn lára. àmọ́ lọ́sẹ̀ yìí lọ́jọ́ Ajé lọ́jọ́ 9 oṣù kẹfà yìí Wike ní kò tiẹ̀ sí ọ̀rọ̀ kankan níbẹ̀ mọ́ pé Tinubu ti wọlé. ó ní nígbà tí wọ́n kó ara wọn jọ tí wọ́n ní àwọn fẹ́ ṣe àṣepọ̀ yìí òun rò pé nǹkan gidi kan ni ṣùgbọ́n òun ti rí ìwà yìí pé pípéjọ wọn ìbẹ̀rẹ̀ ọ̀tẹ̀ lásán ni ìyẹn kò sì lè ràn wọ́n lọ́wọ́ rárá. ó ní paríparí ẹ̀ tiẹ̀ ni pé àwọn iṣẹ́ tí Tinubu ti fi ọdún méjì ṣe ti fòpin sí gbogbo ìyẹn pé iṣẹ́ rere ẹ̀ ti pa àpéjọpọ̀ tí wọ́n ń lérí pé àwọn fẹ́ ṣe
kò sẹ́ni tó fẹ́ gbóhùn wọn níbikíbi mọ́. nídìí èyí Wike ní Tinubu ti fi àwọn iṣẹ́ dáadáa ẹ̀ṣọ́ òkò ìtúká sáàrin àwọn ní coalition pé ọ̀rọ̀ sì ti di ògúdùtú tó balẹ̀ tó jẹ́ títúká ló túká yángá nítorí kò sí ẹnìkan tí yóò rí ṣàjọ. ó ní ọ̀rọ̀ wọn ti di ìmọ̀tú ìmọ̀jọ ìmọ̀ ẹni tí kì í dalẹ̀ àti pé bí ẹrù rí bá sì lóyún kan nínú àgbẹ̀dẹ àtẹ̀gùn lásán ni yóò fi fẹ́ dànù. ṣùgbọ́n o àwọn tó ń fẹ́ ṣe coalition tiwọn kò má dáwọ́ dúró. wọ́n ní ọ̀rọ̀ Wike kò ṣeé tẹ̀lé pé olóṣèlú màrímàjẹ́ ni. wọ́n ní nítorí pé ó ń rí jẹ lọ́dọ̀ Tinubu lónìí ló ṣe ń pariwo pé bí oúnjẹ bá kọ̀dí sí ọ̀dọ̀ Àtíkù tàbí Òbí lọ́la ẹ̀rín ni yóò máa rí bí èyí tó mú kọ́in-kọ́in yó tí yóò fi kó sí àárín wọn. pé Tinubu fúnra ẹ̀ ní kó ṣọ́ra o kó má jẹ́ ìlú máa jó lọ mú wẹ̀ yẹn ní Wike ń lù fún un kó má di pé tó bá burú tán òun nìkan ni yóò kù o. Ọláyíwọlá Alága ló yẹ ohun tó ń lọ láàrin àwọn oní coalition àti Wike wò fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. ẹ kú kalẹ̀ o.